mo dẹ̀ rí kọ́mẹ́ǹtì lóríṣiríṣi tí wọ́n ní kí a pe bàbá mi Ọ̀jájá Ọọ̀ni of Ifẹ̀, ká bẹ̀ wọ́n, ká pè wọ́n lóhùn awo, ká pè wọ́n lóhùn réré. Kí la fẹ́ kí bàbá mi Ọọ̀ni of Ifẹ̀, kí la fẹ́ kí wọ́n ṣe pàtó? Ẹni kó mú tọwọ́ ẹ̀ wá, ó mú wá. Ẹ tún ní kó jùlẹ̀, ó jùlẹ̀. Ẹ mọ̀ pé tí èèyàn bá ń pariwo Ọ̀jájá Ọọ̀ni of Ifẹ̀, bí ẹgbà tó bá sọ pé onítọ̀hún ṣe kọ́ńtẹ́ǹtì ni, tàbí kí n sọ pé ó ń wá fọ́lówàsì. Èmi ò dẹ̀ sí nínú àwọn òpònú akíndanidání ọ̀dẹ̀ afọ́fúngbému tí a máa pariwo bàbá mi Ọọ̀ni of Ifẹ̀, ẹ sákun, ẹ sọ̀rọ̀ Naomi àbà nígbà tó rí onítọ̀hún ò burú. Ọ̀rọ̀ orí Facebook kọ́ ni a ti bá bàbá mi Ọọ̀ni of Ifẹ̀ sọ̀rọ̀. Mo ní bàbá ń gbẹ́jọ́, mo sì lọ́lọ́run lẹ́yìn. Tí n bá fẹ́ reach out sí bàbá mi Ọọ̀ni of Ifẹ̀, mo mọ ibi tí màá gbà dọ́dọ̀ wọn. Ọ̀nà bíi 10 ni. Ẹ jẹ́ ká kọ́kọ́ fìyẹn lẹ̀ náà. Instead tí màá fi máa wá síta wá máa pariwo láti wá máa bẹ bàbá, ojú ayé náà ń pè yẹn. Ẹ súnmọ́ bí ẹja bára wa sòótọ́ ọ̀rọ̀. Bàbá mi Ọọ̀ni of Ifẹ̀ gbìyànjú o, kódà ó ṣe ọmọkùnrin. Ẹni tí obìnrin bá kó sálọ nílé ẹ̀rí tó gbọ́mọ dání ló máa understand ọ̀rọ̀ tí mo ń sọ yìí. Ìwọ tó bá tí less experience ẹ̀, Ọlọ́run má jẹ́ less experience ẹ̀, torí pé ọkùnrin tí ò bá dúró dáadáa lásìkò náà, kódà ó lè ya wèrè. Àgàgà ilé tó bá nífẹ̀ẹ́ ọmọ. Ẹ wo bàbá mi Ọọ̀ni of Ifẹ̀ dáadáa. Bàbá yẹn kò jọ bí pé ó ń sọ ọ̀rọ̀ àrò, ọ̀rọ̀ nǹkan tí ń dùn lọ́jọ́ tó ń ṣe ayẹyẹ kan tó bẹ láàrin àwọn èèyàn, tó sọ pé ìyàwó sá lọ, ṣé o wá ṣe lọ́hun ni, kí ló dé àbà. Bí ìgbà téèyàn sunkún inú ni, bí ìgbà téèyàn sunkún inú ni. Adánilóró kó máa múra o, torí pé ó ń fagbára kọ́ni ni. Ẹ̀yin ọmọ Yorùbá, mo kàn ń ṣe prógráàmù tèmi láti tawájí níbi tá a sùn sí pé èèyàn kì í forí adé tẹ̀lẹ̀. Bẹ́ẹ̀ ṣe ń wò mí, mo ti sọ̀rọ̀ sí bàbá mi Ọ̀jájá Ọọ̀ni of Ifẹ̀ rí tí gbogbo yín mọ̀. Fóònù tí mo fi ṣe prógráàmù yẹn, ṣé kí n sòótọ́ ọ̀rọ̀ fún yín, àrá ló sán pa fóònù yẹn dànù. Àrá sán pa, fóònù yẹn ń bẹ lọ́wọ́ mi. Ọlọ́run ló ní kí n jẹ́ nìkan tó jẹ́ pé mi kì í ṣe ọmọ ọwọ́, mi ì dẹ̀ kí n fẹnu ṣe. Tí ò bá ṣe bẹ́ẹ̀, ọlọ́tà mi ìbá ti bá lọ lọ́jọ́ náà lọ́hùn. Wọn kì í rórí adé fín o. Ṣẹ fẹ́ gbọ́? Èèyàn kì í rórí adé fín o. Ayé ìgbà pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ṣé rí nǹkan tí Queen Naomi ṣe, wọ́n ṣe kò sẹ́ni tó lè mú mi ni. Mo sì rí mọ́mì wọn tó ké tantan jáde tó ń sunkún. Màmá, wọ́n ní tí ọmọdé bá peku á dajẹ, tí ọmọdé bá pa ẹja á dajẹ. Àmọ́ ọjọ́ tó bá ti parọ́ gidigba, ẹ bá mi parí òwe yẹn gbogbo èèyàn ọlọ́gbọ́n tẹ̀ ń tẹ̀lé mi. Torí èmi kì í ní dìdìrìn ní followers, torí olóye lè mi. Ẹni tọ́rọ̀ mi ò bá fẹ́ yé, mo mọ́ ń tètè block ẹ̀ nítorí pé kì í ṣara wa. Kì í ṣara wa. Torí èmi ò ní bá wọn ṣàbòsí láyé. Àbòsí ni kí wá jáde, kí wá máa pariwo Ọọ̀ni of Ifẹ̀ ní gbangba àta. Kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ sí Naomi tí wọ́n ní pé bàbá wa Ọ̀jájá Ọọ̀ni of Ifẹ̀ lé lórí. Nǹkan tí mo fẹ́ kẹ́ kọ́kọ́ mọ̀ nìyẹn. Bàbá, nǹkan báyìí ló ṣẹlẹ̀. Bàbá ò wá ní gbáwájú jù, wọn ò ní gbẹ̀yìn jù nítorí nǹkan tóbìnrin yẹn ti fi ojú wọn rí. Àmọ́ bàbá máa wá ṣojú ọkọ láàrin ibẹ̀ yẹn. Bàbá ò wá nífẹ̀ẹ́ kí wọ́n máa fojú ẹlẹ́tẹ̀ wò ó, ní òfin ní lọ wájú jù, ní òfin ní lẹ́yìn jù. A ṣáà máa sọ fún wọn nípa ẹ ṣáà bá mi ṣe jẹ́jẹ́. Òwò tọ́mọ bá ti wọ̀ ni, ó gba sùúrù. Tí n bá sọ yí pé ọ̀rọ̀ Naomi ò sún Ọọ̀ni of Ifẹ̀, torí pé mi ò bá wọn gbé ni. Ẹni bá wọn gbé dáadáa ló lè yànnàná ọ̀rọ̀ yẹn. Nígbà tí iṣẹ́ mọ̀ pé Facebook gbangba ni Naomi ti sọ yí pé òun fẹ́ divorce, òun fẹ́ kúrò nílé Ọọ̀ni of Ifẹ̀. Ó wá sọ fáwa lórí Facebook, lórí social media. Lórí social media, àwa ni family ẹ̀. Ṣé rí gbogbo ẹ̀yin obìnrin tẹ́ bá ti ń rò pé ará àta lè bá yín dá sọ̀rọ̀ yín ju ọkọ tó gbé yín sílé lọ. Bí ìgbà tẹ́ ń fi orógùn tẹ́ fi ń rò fún ẹ̀tẹ́ ni. Bẹ́ẹ̀ ni, ọkọ tó bá gbé ẹ sílé, òun lè lédùà, òun ni àkọ́bí elédùà rẹ̀. Take it or leave it. Ìyàwó téèyàn bá ní, òun ló jẹ́ bí igbákejì tó jẹ́ olùrànlọ́wọ́ sínú ayé èèyàn. Òun ló fi dáa tó jẹ́ pé ó máa ń sàn púpọ̀ ká máa ṣe dáadáa síra wa. Kí takọ àtabo, ẹ má dẹ̀ máa fi èpè bára yín ṣeré torí ọjọ́ ọ̀la àwọn ọmọ. Èmi ò ní bá wọn ṣàbòsí láíláí. Ìyá Naomi mo bá lọ́rọ̀. Ìgbà tọ́mọ yín ti ń ṣe yọ̀tọ̀ mi ló yẹ kẹ́ ti pè sákìyèsí pé ẹṣin wájú, má wo ẹṣin wájú sáré o, kó wo ẹṣin wájú kọ́gbọ́n ni. Torí nínú ìtàn tó bá ìyá Naomi ẹ má bínú o, màá sọ̀rọ̀ yìí o, wọn kì í pa àwọn agogo lẹ́nu. Wọ́n ní nínú ìtàn pé single mother lẹ́yìn náà. Ẹ wá lè pe ọmọ yín sákìyèsí.
ẹ wá rí pé ọmọ yín fẹ́ dàbí ọmọ ọsàn ni tó ń kókó ń kó báyẹ ẹ má bínú Forí Adé ẹ má tún bínú torí ẹ ti tan Mórí Adé náà ẹ má bínú pẹ̀lú ọ̀rọ̀ tí mo sọ àmọ́ máa sọ máa sọ ẹ̀rù kankan kì í bà mí láti sọ̀rọ̀ fẹ́ anybody Elédùmarè nìkan ni mo bẹ̀rù o bẹ́ẹ̀ ni Naomi bọ́ sórí public pé òun fẹ́ divorce ó sì divorce bẹ́ẹ̀ ṣáwa family ẹ̀ tó sọ fún la wá ń bọ̀ látọjọ́ yìí ni gbogbo ayé wọṣọ funfun wá ṣe ayẹyẹ fún bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ níbi tí wọ́n ti ń ṣí Ọ̀jájá park Naomi wọṣọ dúdú wá mo sọ̀rọ̀ jáde lọ́jọ́ náà lọ́run nígbà tó ká mi lára àwọn kan ní mo ń ṣe kọ́ńtẹ́ǹtì ni mo ní ẹ má gbàgbé pé mo mà lọ́jà tí mo ń ta eléyìí tí màmá fi ṣe kọ́ńtẹ́ǹtì èmi ọmọ wọn wà pé aṣínà owó rèé o kíní kan relé ẹ mọ̀ bá mi wò ó iṣẹ́ tí màá fi ṣe kọ́ńtẹ́ǹtì bọ̀ ẹni bá wo wájú dáadáa ohun tí àgbà bá ń rí níwájú tọmọdé bá gbé ládà tí ò bá ṣe ọmọdé olóye kò lè rí o ọ̀rọ̀ ẹ̀wọ̀n ti jẹ́ tó bá jẹ́ pé abẹ́ Ọọ̀ni of Ifẹ̀ abẹ́ Ọ̀jájá abẹ́ orí Odùduwà ní Naomi wà tó fẹ́ organize party yẹn bàbá gan lè ní kó lọ ṣe l'Ọ̀jájá park pé àwọn ará Ìbàdàn kan wá s'Ọ̀jájá park full security máa wà ń bẹ̀ ẹlẹ́gbẹ́ bá ṣe náà mọ̀nà ọmọ wa gbá síta wọ́n ṣe ń ṣe program nìyẹn kò sọ ọlọ́pàá kankan bẹ̀ tó bá yẹ pé ọlọ́pàá wà níbẹ̀ yẹn tó ń guide àwọn èèyàn á ṣojú àwọn ọlọ́pàá yẹn tó fi tẹ̀ra àwọn mọ́lẹ̀ àwọn ọlọ́pàá yẹn á lè defend Naomi ohun tó fa prison level nìyẹn àwọn ọlọ́pàá yẹn á lè defend báwo lẹ ṣe máa ṣe nǹkan tẹ́ẹ̀ nílò ọlọ́pàá tẹ́ẹ̀ nílò security ẹ̀ lọ ọlọ́pàá ẹ̀ lọ àmọ̀tẹ́kùn ẹ̀ lọ kankan Ọlọ́run má jò yí wọ́n mọ́ wa lọ àmọ́ màá kọ̀ bẹ Orí Adé ni ní pàtàkì ọ̀rọ̀ mi pé kí bàbá wa jọ kọ́ mọ́ dákẹ́ lórí ọ̀rọ̀ Naomi kọ́ wo ti ọjọ́ ọ̀la Tadé ní ká wò kọ́ wò pé orúkọ ọmọ wọn kọ́ jẹ́ kó sọ̀rọ̀ nínú ọpọlọ wọn bàbá mi kábíyèsí kò ní bàjẹ́ o Kẹ́mi Ọláógún o mi ò ní ṣe Orí Adé mọ́ o mi ì tí ì ṣe Orí Adé rí gan ẹjẹ́ ń sẹ́ mi ì ní ṣe Orí Adé o láyé mi ẹjọ́ bàbá mi ẹ bá mi wo tìkúnlẹ̀ abiyamọ ẹ mọ́ fi ilẹ̀ Ọlọ́run kò ní fẹ̀yìn náà lẹ̀ bàbá àwọn tó láyé kò ní fi yín lẹ̀ Ọọ̀ni of Ifẹ̀ is an intelligent man and smart man the man is a liberal is an entertainer man is an happy man wọn dẹ̀ kì í fẹ́ kí nǹkan máa dùn wọn kì í fẹ́ kí èèyàn máa rí wọn fín ipò tán dẹ̀ tó wà yẹn ipò Yorùbá ni tó bá ti lẹ́ni tó ń sọ pé Yorùbá báwo irú wọn máa ń parẹ́ máyé ni o bọ̀ máa bẹ Elédùmarè k'Ọlọ́run kó yín yọ lélẹ̀ tẹ́ kúra yín sí àmọ́ Naomi mo mọ̀ pé ó mọ̀ wo program mi torí mo nífẹ̀ẹ́ yín gan mi kì í fẹ́ kéèyàn ṣègbè tẹ́ ẹ bá ti jáde ẹ lọ gbogbo nǹkan tó bá wù kó ṣe gàgàrà lára yín ẹ lọ bọ́ ẹ̀wù ìgbéraga sígbó ẹ lọ kúnlẹ̀ fọ́kọ yín kẹ́ tọrọ ìdáríjì lọ́wọ́ ẹ̀ kẹ́ jẹ́ kó súre fún yín kì í ṣe pé ẹ máa ẹ́ǹdì orin láti máa ṣe o ẹ ní ẹ́ǹdì ẹ o ẹ jẹ́ ká máa ṣe oore wa lọ onínúure kò ní kú sípò ìkà àmọ́ ẹ máa jẹ́ kí ẹni tó jẹ́ adé orí yín máa bá yín ṣe ètò yẹn náà ẹ lè dá ṣe èèyàn kan kì í jáwádé mo tún ti sọ rọ́bìṣì àbí ẹ mọ́ bínú báyé mi ṣe rí nìyẹn ẹ mọ́ bínú mo ti sọ rọ́bìṣì àbí kódà àyè sì wà fẹ́ni tó bá lè bú mi pẹ̀lú nǹkan tí mo sọ yìí màá tún pa mọ́ra ẹ máa fẹ́ bú mi gbà ẹ náà pé mo ṣe kọ́ńtẹ́ǹtì ni àwọn oníhun tí mo rí tí mo fi pariwo jáde pé para sílé ọkọ ẹ mi ń dá sọ̀rọ̀ lọ́rọ̀ àmọ́ ọ̀rọ̀ lẹ Yorùbá lélẹ́yìí o kò jù bẹ́ẹ̀ lọ ẹ ṣeun.